Àdúpẹ́, àdúpẹ́, àdúpẹ́ ká fọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣe nítorí tí àánú ẹ̀ dúró títí láéláé. Àmín. Jehovah, Jésù Kristi, Michael mímọ́, Ọlọ́run àánú, ọba àlàáfíà, àdúpẹ́ ò ṣe o. Ọ̀sẹ̀ karùn-ún ó lé ní ogún 2022 oṣù kẹfà òun la parí láti àlàáfíà yìí. Mímọ́ ni fún ọ o, ọpẹ́ ni fún ọ o, ìyìn ni fún ọ, ògo ni fún ọ o. Gbogbo yín pátápátá mo gba àdúrà fún yín, ẹ̀yin ọ̀rẹ́ mi pátápátá. Bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi, ọba ìrí ọ̀run ajẹ́káyé máa nífẹ̀ẹ́ yín jù bẹ́ẹ̀ lọ. Ọ̀nà tẹ́ bá rìn sí lọ́tùn lósì ní orúkọ Jésù àtakò ẹ ò ní bá pàdé ńbẹ̀. Ẹkún òṣè kò ní tọ́ sí yín, ìbànújẹ́ kò ní tọ́ sí yín, wàhálà kò ní tọ́ sí yín. Gbogbo yín pátápátá mo náwó ayọ̀ sí yín, ayọ̀ ni ó máa wọnú ilé yín o. Igbá ilé yín, àwo ilé yín, dúkìá ilé yín lórúkọ Jésù kò ní parẹ́ lójú ayé yín. Bẹ́ẹ̀ sì láyé mọ́ kò ní parẹ́. Orúkọ yín, ògo yín yóò máa hàn títí láéláé ni o. Àti jẹ àti mu kò ní nira fún yín. Ẹ gbọ́ mi o. Tá a bá rọ́nà kọnà tó gún gbà já yín lórúkọ Jésù, ilẹ̀kùn ogun náà mo ti pa kọ́nà kó ti pa fún yín. Àní tá a bá rọ́nà kọnà tí wàhálà ń gbà dá yín láàmú tó ń fòrò yín èyíkéyìí ọ̀nà ó lè jẹ́ inú ìjọ rẹ, láàrin ẹbí, nílé ọkọ, nílé ìyàwó, láàrin ẹgbẹ́, láàrin ọgbà, ọ̀nà kọ́nà tó gún tí lè máa wọnú ayé rẹ, ilẹ̀kùn ogun náà mo ti pa kọ́nà kó ti pa fún ọ. Lórúkọ Jésù ó gbégbé ìtura o, àti àti mo kò ní ṣòro fún ọ o. Ilé iṣẹ́ rẹ, ọ̀nà rẹ, ẹbí rẹ kò ní dàrú, kò ní jóná o. Nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ kú etíṣe wu ìparí ọ̀sẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹfà 2023 tọdún tí ń bọ̀ yóò sojú mi yóò sojú rẹ láyàtọ̀ àlàáfíà ni. Ọ̀sẹ̀ kẹrìndínlọ́gbọ̀n òun là ń wọnú lórúkọ Jésù Kristi ó rí tiẹ̀ ṣe o. Lórúkọ Jésù ó rẹ́rìn ayọ̀, ó jẹ́ǹjẹ́ ayọ̀, iṣẹ́ rẹ yóò mọ gbòòrò sí ni, ọ̀nà rẹ yóò mọ gúnrégé sí ni, ẹbí yóò mọ gúnrégé sí ni, títẹ̀ náà kò ní burú fún ọ. Jésù Olúwa wa. Àmín. Ǹjọ́ mọ̀ pé nípa Camphor àti Kafura ó ṣẹ́gun ẹ̀fọ́rí Tuulu tẹ́yìn òbò ń pè ní migraine headache. Mo pe ètò ní Camphor and Kafura healing of migraine. Tí wọ́n ń pè ní ẹ̀fọ́rí Tuulu kí ló lọ bá mi wá lọ wá èyí tí ṣe egbòogi kan tí wọ́n ń pè ní kéréjú pọ̀n làkó pọ̀ dáadáa fọbẹ́ ha gbogbo ìpara rẹ̀ sínú pépà kó pọ̀ kó kan gòrò mílíkì. Kafura pẹlẹbẹ ẹyọ mẹ́ta, Camphor ògòdò ẹyọ mẹ́ta, wàá lọ kókó náà papọ̀ mọ́ra wọn, lọ ra ọṣẹ ìbílẹ̀ ìbáṣe ta gan bọ́jẹ́ titi wa gangan rà kó tóbi dáadáa tó báyìí méjì, wàá fomi àgbọ̀npọ̀ papọ̀ mọ́ ara wọn sínú ike kan gbé síbi kan. Bẹ́fọ̀rí Tuulu à ń ṣe ènìyàn ẹ kàn ra mú díẹ̀ ńbẹ̀ lọ́wọ́ alẹ́ màtí ọwọ́ bá pa tẹ́tẹ̀ bá pa ẹ bomi tútù abọ́ọ̀mù kọ̀ọ̀kan, omi tútù abọ́ọ̀mù kọ̀ọ̀kan ẹ bù ẹ lọ fi fọ orí náà sínú gọ́tà kànkàn kẹ́ ẹ sọ síbẹ̀. Ẹ̀fọ́ lálẹ́ ẹjọ́ kìíní alẹ́ ẹjọ́ kejì pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ẹ̀fọ́rí Tuulu náà yóò kú bẹ́ẹ̀ kò lọ fọ́ kò lógèdè ntọ́lọ́ ní kó a sì lóde ayé nìyẹn. Bọ́lú bá ní kí n sọ pé kó o mú nǹkan màá jẹ́ kó yí ọ lágbára lọ́wọ́ lọ́bọ̀ bá rẹ̀ ṣe mú yọ ọmọ jẹ́ fún ọ ní ọ̀nà rẹ̀ agúnrégé o, ayé rẹ̀ kò ní bàjẹ́ kò ní burú fún ọ. Nínú ọ̀sẹ̀ kẹrìndínlógún yìí ọ̀rẹ́ rìn ayọ̀ ọ̀rẹ́ ọ̀tá rẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Ẹgbẹ́ bá mi sí àyè ilé ọ̀nà yín ẹbí kò ní dàrú o, ẹ̀dá yín kò ní gbàbọ̀dé bí o, àti jẹ àti mú kò ní ṣòro fún yín. Ọ̀sẹ̀ kẹrìndínlọ́gbọ̀n yìí yóò tura fún ọ o, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín.